ẹni táwọn ní fíkọ̀ sí mímọ̀ ẹ̀ náà ni Sheikh Adam radiyallahu ta'ala anhu. náà fi kọ lẹ́tà sí bàbá. ọ̀rọ̀ kan tí bàbá wa lò òun mo fẹ́ kí àwa ọmọ Markazi tá a bá wà ń díẹ̀ àbọ̀mọ ọmọ Markazi ọ̀rọ̀ yẹn ni ká kọ́kọ́ dì mú. bàbá ní alhamdulillahi rabbil alamin qayyum as-samawati wal ardin ilahi al-awwalin wal akhirin wassalatu wassalamu ala ashrafi rusulillahi sayyidina muhammadin ibn abdillah wa ala alihi wa ashabihi wa man salaka maslakahu ila yawm al-liqa wal jazaa. Ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ada ọpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run, ọpẹ́ tí a dá, ọpẹ́ tí a máa pààrà ní gbogbo ìgbà ní nítorí pé gbólóhùn ọpẹ́ òun náà ni Ọlọ́run tẹ̀ mọ́ wa létí jù pé ká máa dá fóun torí òun nìkan náà lọ́ba tó ní ọlá tó sì ní gbogbo ògo. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run náà. Atọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Tẹ̀lé Ànábì wa Muhammad tó fi wá dọ́dọ̀ àwọn tí wọ́n gbaṣẹ́ lọ́dọ̀ Ànábì wa Muhammad tó fi wá dọ́dọ̀ tiwa látọ̀dọ̀ bàbá wa olóríire àkọ́kọ́ Maulana Sheikh Adam Abdallah Al-Ilori tí àwọn Lárúbáwá tí wọ́n panupọ̀ tí wọ́n pè ní Al-Allamatu Sudani. Wọ́n gbà wípé bàbá Sheikh Adam gbogbo ọmọ aláwọ̀ dúdú kò sẹ́ni tó gbáwájú lọ́dọ̀ àwọn ní pé Lárúbáwá ń dáyàn mọ̀ ní ọmọ aláwọ̀ dúdú tí ó sọ èdè Lárúbáwá tínú yẹn ó dùn wípé èdè Lárúbáwá ni Maulana Sheikh Adam ló gbáwájú. Ìkẹ́ Ọlọ́run Ọlọ́run kó máa lọ bá Ànábì wa Muhammad kó sì máa bá bàbá Maulana Sheikh Adam radiyallahu ta'ala anhu kó bí wá kárí gbogbo àwọn alfa wọn, gbogbo àwọn arúgbó wọn àtàwọn kéwúre tí wọ́n wà lójú ọ̀nà Maulana Sheikh Adam tí wọ́n fi lọ bá Ọlọ́run. Tá bá ń sọ pé ojú ọ̀nà Maulana Sheikh Adam kò sí nǹkan kan náà ju Islam lọ, kọ́lọ́n kó bá kẹ́ ogun papọ̀. Bàbá àgbà Maulana Mudirul Markaz hafidhahullahu wa ra'ah. Ọlọ́run àtúndúpẹ́, adúpẹ́ àlàáfíà, adúpẹ́ kíkún Ọlọ́run, adúpẹ́ ìwòye sí Ọlọ́run, adúpẹ́ ìrànlọ́wọ́ Ọlọ́run, a sì dúpẹ́ oore tí ń ṣe fún wa àtàrànṣe. Ọlọ́run bò ní jẹ́ ó dákẹ́ lórí bàbá Maulana Mudirul Markaz. Akáyín lẹ̀ báyìí o, a lè jọlá náà pé a lè jẹ mímọ̀ náà pé albarka ọlá Ànábì wa Muhammad gbogbo àgbáyé wọ́n tún fẹ́ gbóhùn sí sálámà yìí kọ́lọ́n kó járí bàbá láyé gé pẹ́. Shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullah. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Ahmaduhu subhanahu wa ta'ala. حي القيوم الله الذي تمتد حياته لا تمتد حياته عن حياة الله أكبر ولكن حياتنا تمتد منه الله أكبر. والصلاة والسلام على أشرف المرسلين سيدنا محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن والاه. dúpẹ́ fún Ọlọ́run. Alhamdulillah. Àtọrọ ìkẹ́ tọrọ ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Àwa gbé bẹ́ẹ̀ títí dórí àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí kí a ṣàdúrà fún wọn. A lè mọ̀ wọ́n tán, a sì lè dárúkọ wọn tán. Kọ́lọ̀ máa bá wa múládá ìkẹ́ náà kó máa bá wa mú bá wọn títí dórí àwọn àfáà wa, àwọn bàbá tó bí bàbá wa, ó fi wá dórí bàbá wa náà Sheikh Adam Abdallah Al-Ilori radiyallahu ta'ala anhu. àtàwọn àfáà tí wọ́n kọ́ wa ní kí kọ́lọ́wọ́n bá kó bá mú ládàá sàlátù náà kó bá mú bá wọn. lẹ́ẹ̀kan sí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikumus salam wa rahmatullahi wa barakatuhu. Gbogbo ayé
ni wọ́n ti dáhùn sálámà padà pariwo pé ẹ má dà lúrú, gbogbo alájọ nílùú, mùsùlùmí nìkan kọ́ ni ó wà nù Nàìjíríà, kírísítẹ́nì nìkan kọ́ ló wà nù Nàìjíríà, gbogbo wa àjọ máa gbé náà ni. bàbá náà ni wọ́n ti ń pariwo ẹ̀, ó ti lé àláfíà yẹn náà lẹ́tún ti fọ́n sí gbogbo ayé yìí, àláfíà Ọlọ́run kó máa bá gbogbo wa. bàbá láàárọ̀ yìí a ti rí wọn bá a ti máa rí wọn, a ti jókòó láti fẹ́ kẹ́kọ̀ọ́ bá a ti máa kẹ́kọ̀ọ́, ká sì mú mi mà bá a ti máa mú lọ́dọ̀ bàbá wa àgbà Maulana Mudirul Markaz. àlékún iṣẹ́ Ọlọ́run kọ́lọ́n kí ó máa bá wa ṣe fún bàbá lágége. ọ̀sẹ̀ tó kọjá bàbá ṣàlàyé fún wa nípa báwo ni Maulana Sheikh Adam báwo ni wọ́n ṣe pẹ̀lú ọmọ kéwú, òun náà ni al-firasatu inda al-allamati al-Ilori. a dẹ̀ sọ̀rọ̀ nípa istilhamu turath inda al-allamati al-Ilori. bàbá Maulana Mudirul Markaz nínú àṣà wọn, òun náà ni pé gbogbo ọ̀rọ̀ láyé wọn yé fi ìṣẹ́jú kan bàbá ṣe rántí Ọlọ́run, fadhkuruni adhkurukum washkuruli wala takfurun. bí wọ́n ti máa rántí Ọlọ́run ní gbogbo gbà, kò síṣẹ́jú kan tí wọ́n yé rántí Maulana Sheikh Adam, torí wọ́n gbà wípé àwọn nǹkan tó papọ̀ lára babaláyége tòní kò fi bẹ́ẹ̀ kára lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa. babaláyége ni wọ́n sọ pé Sheikh Adam bàbá àwọn ni biological father, Maulana Sheikh Adam àfá àwọn ni ló kọ́ àwọn kéwú. mi ò kéwú ń bì kankan. Allahu Akbar. bàbá láwọn ò kéwú lọ́dọ̀ ẹni kankan ju bàbá àwọn Sheikh Adam lọ. bẹ́ẹ̀ni. ó wá jẹ́ sí pé kọ̀dáṣà yìí nǹkan méjèèjì ó yẹ kéèyàn fún un rẹ̀ kéèyàn sì máa pọ́n bí méjèèjì lé. tí babaláyége di méjì ó sì di púpọ̀. ó tó bẹ́ẹ̀ Maulana Sheikh Adam wọ́n yọ wá kúrò nínú àìmọ̀kan. bàbá kan ó wá sí Cairo lọ́dún kan ó wá rí tí wọ́n kọ Soidaliya ló wá rí tán kọ, ó kàn wojú sókè ní ó sọ àá ṣé wọ́n máa dẹ̀dẹ̀ alẹ́ ń bí náà ni, ó ní Seidu Layali ni wọ́n kọ yìí. wọ́n wá ní Maulana Sheikh Adam wọ́n ti jẹ́ ká mọ̀ láti sanata àdírí pé Soidaliya àwọn fámásì lẹ́ ń pè bẹ́ẹ̀. bàbá yà àgbàlagbà ni ó ní Seidu Layali, ó ní Soidaliya ni wọ́n ń pè bàbá. a tún fi dúpẹ́ lọ́dọ̀ Maulana Sheikh Adam pé wọ́n ṣeun. bàbá yìí tún rìn síwájú orí ibi tí wọ́n kọ Mẹ́kà táwọn dẹ̀ máa ń ṣe house sakita, ó ní àṣẹ́bọ́lá ń pa fún wa látijọ́ yìí Mẹ́kà wú ni. a dúpẹ́ lọ́dọ̀ Maulana Sheikh Adam. ọpẹ́ yìí náà kò ní dúró, a máa dá fún bàbá Àgbàláyége. ó ní ibi musahamatul Ilori Maulana Sheikh Adam fi tarjamatil Qur'an, a tún ní ọ̀rọ̀ sọ lórí ẹ̀. wọ́n àbàbá tún sì lálàyé tí wọ́n fẹ́ ṣe fún wa nítorí pé Kùránì iṣẹ́ Kùránì Yorùbá pé jẹ́ sí pé elédè Yorùbá làwa. báwo ni Maulana Sheikh Adam tún ṣe kọ́lọ̀n kó jẹ́ kárí bàbá Àgbàláyége pẹ́ akramakumullah. naam, mi ò ní má ṣe àwọn àlàyé tó kún lórí tarjumatul Qur'an al-Karim ila lughati Yorùbá. ترجمة معاني القرآن الكريم نعم. إلى لغة يوربا. الله. máa wo wípé ọ̀pọ̀lọpọ̀ wa àkọ́kọ́ ni pé ṣíṣe tútù Quran kò kàn ṣàdédé wá bá Sheikh Adam radiyallahu ta'ala anhu, gẹ́gẹ́ bí mo ti sọ lálákọ̀ọ́kọ́. Rabitatul Alamil Islami, àwọn ni wọ́n tẹ Kùránì yẹn gbà náà. wọ́n wá gbé iṣẹ́ yẹn fún bàbá, fún dí wípé àwọn táwọn rí Kùránì tán gbé wá báwọn wípé káwọn tẹ̀. àwọn rí pé wọn gbédè Lárúbáwá dáadáa, wọn àti ẹ̀gbọ́. àwọn wá ní síkọ̀ sí ìmọ̀ wọn
nípa tútú al-Qur'an. Allahu akbar. wọ́n ní fíkọ̀ sí mímọ̀ ẹ̀ náà ni Sheikh Adam Radiyallahu ta'ala anhu. lọ fi kọ lẹ́tà sí bàbá. ọ̀kan tí bàbá wa lò òun ni mo fẹ́ kí àwa ọmọ Markazi tá a bá wà ń díẹ̀ àbọ̀mọ ọmọ Markazi ọ̀rọ̀ yẹn ni ká kọ́kọ́ dì mú. bàbá ní ẹ gbé fún mi lóòótọ́ àmọ́ ṣe gba ẹrù àtàrí àjẹnàkú ni kì í ṣẹrù ọmọdé. àtàrí àjẹnàkú ni kì í ṣẹrù ọmọdé. so tútú al-Qur'an sédè Yorùbá kì í ṣe iṣẹ́ ẹnìkan. Allahu akbar. téèyàn kan lè dàyà kọ tó lè tú tó lè rí yanjú kì í ṣe téèyàn kan lè dàyà kọ. tòun tí bó bá ṣe rò pé òun mọ̀ tó. kò sí nítorí pé nǹkan tó máa yẹ kí n lọ bẹ̀ ni pé èdè Yorùbá ó súnmọ́ èdè Lárúbáwá. èdè Lárúbáwá níbi àdámọ̀ èdè Lárúbáwá ó ní màání tó pọ̀ Allahu akbar. tó kẹnu. tó èdè Yorùbá náà ní ìtumọ̀ oríṣiríṣi tó pọ̀. Anakumullah. èdè Yorùbá ó yàtọ̀ sáwọn èdè míì Allahu akbar. tó wà. lápèjúwe èdè Gẹ̀ẹ́sì ó ṣe é ká mọ́. bẹ́ẹ̀ni. èdè Gẹ̀ẹ́sì ṣe é ká mọ́. àwọn mọ̀tàrà dìfáàtì ọ̀pọ̀ ń bẹ̀. èdè Faransé ó lè ju èdè Gẹ̀ẹ́sì lọ. èdè Lárúbáwá ó wá lè ju àwọn èdè táwọn wí lọ lọ́nà tó pọ̀. àwọn kan sọ pé tí wọ́n bá fẹ́ tú Kùránì àfi kó mọ ṣẹ̀ríà wọ́n mèdè wọ́n mọ nǹkan tó ń pè lédè. èdè ti wà kí ṣẹ̀ríà tó dé. Allahu akbar. ẹni tó bá kọ́ wípé èdè Lárúbáwá àbí tútú al-Qur'ani àfi kéèyàn mọ ṣẹ̀ríà ó fi àbùkù kan al-Qur'an. Allahu akbar. kò dẹ̀ lè rí yanjú torí pé ṣẹ̀ríà tẹ́ ń sọ yìí ó bá Kùránì dé èdè Lárúbáwá ti wà ṣáájú. bẹ́ẹ̀ni. inna anzalnahu Qur'anan Arabiyyan Qur'anan Arabiyyan la'allakum ta'qilun. Akramakumullah. èdè Lárúbáwá láti fi tú èyí ó gbọ́ èdè Lárúbáwá. lẹ́yìn yẹn tí wọ́n bá fẹ́ tọwọ́ bọ Kùránì ó ní àwọn ọmọ tó rọ̀ mọ́ téèyàn ó fi tọwọ́ bọ̀ tí ó fi tú. ẹ bá wo tafsir al-Qur'an al-Karim oríṣiríṣi kútùbù tafasir ló wà. Zamakhshari wà, bàlágà ló lò. Lárúbáwá ló máa fi tú bàlágà ló lọ ń bẹ̀. ó lọ sí ibi sọ́bjẹ́tì kan. ibi sọ́bjẹ́tì kan nínú àwọn sọ́bjẹ́tì tó yẹ kéèyàn mọ̀. 21 subjects òun lèèyàn gbọ́dọ̀ rọ́ kiri ká kó tó lè tú al-Qur'ani. 21 subjects. tí ó dá lójú dáadáa wípé mo mọ̀. bẹ́ẹ̀ni. so tí wọ́n bá fẹ́ tú al-Qur'ani tó mọ̀ 21 subjects ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. so lẹ́yìn yẹn
anakumullah. ó kù tafsiri Tantawi lápèjúwe Naam. tafsiri Tantawi ulum Naam. òun ló fi ṣe tafsiri yẹn In science. science Anakumullah. òun ló fi ṣe ẹ̀yẹn ó kù tafsiri Razi lẹ́yìn tafsiri Razi Fakhruddin Ar-Razi. Fakhruddin Razi lẹ́yìn tafsiri yẹn Ruhul Ma'ani. Ruhul Ma'ani tírà yẹn jẹ́ Anakumullah. so lẹ́yìn tafsiri yẹn ó kù tafsiri Kashaf mo ti dárúkọ ẹ̀ Zamakhshari. Zamakhshari ó kù tafsiri Kabir. Kabir Fakhruddin Ar-Razi. tafasiru pọ̀ Anakumullah. ojú pọ̀nà kan náà kọ́ Bẹ́ẹ̀ni. àmọ́ wọ́n máa Tafsiri náà ni wọ́n pè. tafsiri náà ni wọ́n pè àmọ́ bí kálukú ṣe tú ọ̀tọ̀ọ̀tọ̀ ìyẹn bẹ́ẹ̀ so Lárúbáwá ó kẹnu gan Anakumullah. bí èdè Yorùbá Bẹ́ẹ̀ni. òun ni èdè Yorùbá similarity wà láàrin wọn láàrin Lárúbáwá pẹ̀lú Yorùbá lápèjúwe Yorùbá Ọ̀yọ́ ni afsọ́hù lugati Yorùbá Anakumullah. so Yorùbá Ọ̀yọ́ táwí Yorùbá Ìjẹ̀bú-wà ilé Ìjẹ̀bú ó pè ní ulé bẹ́ẹ̀ni ulé ni Ìjẹ̀bú máa pè Bẹ́ẹ̀ni, ọmọ tán bá bí sèkó tára jẹ́ bá ń sọ̀rọ̀ létí ẹ̀ kò ní gbọ́ nǹkan tí kò ní gbọ́ nǹkan tó ń Yorùbá náà láì ni bí Ìgbò ní ó rò pé ó ń sọ̀rọ̀. ẹ̀yìn Yorùbá Ìjẹ̀bú ń pe kinní kan ní ẹrun ẹnu yìí ló ń jẹ́ ẹrun lọ́dọ̀ Yorùbá ó sì ń run nǹkan lóòótọ́ ni Allahu Akbar. Àwọn ṣéǹjì ẹni wọ́n sọ di rí lọ́dọ̀ wọn. Anakumullah. so bẹ́ẹ̀ òun ni tó Lárúbáwá òun ni nazala al-Qur'an ala sab'ati ahrufin Anakumullah. èdè kọ̀ọ̀kan ni Bẹ́ẹ̀ni sà. Anakumullah. láhájá Lárúbáwá kọ̀ọ̀kan tó ń jẹ́ kìíní ni but Quraysh Anakumullah. òun ni tí wọ́n ló lálàáfíà ní gbogbo ẹ̀ so lédè Lárúbáwá fi sọ̀kalẹ̀ ní lughat Quraysh Anakumullah. Gẹ́gẹ́ bí Yorùbá Ọ̀yọ́ yìí ṣe jẹ́ aslu. gẹ́gẹ́ bí Yorùbá Ọ̀yọ́ ṣe jẹ́ aslu Akramakumullah. so kò ní kí Yorùbá yòókù bẹ́ẹ̀ ni tabádọ́dọ̀ ara Iléṣà Anakumullah. Yorùbá ó náwọn nǹkan kan tí wọ́n ń pe àwọn kọ̀ọ̀kan Akramakumullah. tàbá dé ọ̀dọ̀ ará Oǹdó ó láwọn nǹkan kan tí wọ́n ń pe nǹkan kan bọ̀tán bá ti bọ́ sáàárín wa àfi kí wọ́n gbìyànjú kí wọ́n sọ èdè Ọ̀yọ́ kán lè gbọ́ wọn yé tó bá ń sọ èdè tiẹ̀ lọ́dọ̀ tiẹ̀ wọn ò ní gbọ́ yé dáadáa bẹ́ẹ̀ ni Lárúbáwá lọ́dọ̀ Lárúbáwá kásáwà káṣáwà Anakumullah. ó gbọ́ mi Mo ń gbọ́ yín dáadáa sà. káṣáwà nínú Lárúbáwá Bẹ́ẹ̀ni sà. kásáwà Bẹ́ẹ̀ni. ana wà Anakumullah. nínú èdè Lárúbáwá nínú èdè Ọlọ́run ò ní gbé Nínú- odò mímọ́ yìí.
nínú lájà Lárúbáwá anakumullah. kọ̀bílà kọ̀ọ̀kan Al-kaskasatu wal-kashkasha wal-an'ana akramakumullah. ó wà lọ́dọ̀ wọn àwọn kọ̀bílà kọ̀ọ̀kan wọ́n ń sọ nígbà yẹn tí wọ́n wà ní tí Lárúbá tí Kùránì ń sọ kalẹ̀ kashkasha lápèjúwe nígbà ní kọ́díjà alẹ́ṣí rọ̀búṣí tàhtẹ́ṣí sẹ̀ríyàn anakumullah. bẹ́ẹ̀ni àwọn kan náà ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni ìtumọ̀ ẹni pé kọ́díjà alẹ́kí rọ̀búkí tàhtẹ́kí sẹ̀ríyàn anakumullah. àwọn fi káf Ah, wọ́n fi káfùl mùkàtọ́bà ayọ̀ wọ́n fi ṣíìnì pé káfùl mùkàtọ́bà anakumullah. òní kashkasha àti kaskasa bẹ́ẹ̀ni sà. àti ana akramakumullah sà. so ẹni tí ò bá mọ irú nǹkan tá a wí bẹ́ẹ̀ làwọn nǹkan kọ̀ọ̀kan nínú al-Qur'an àwọn oníbàlágà àwọn sọ fún wa pé tanafurul huruf ayọ̀ akramakumullah. tanafurul huruf bẹ́ẹ̀ni pé huruful halki naam méjì ò gbọdọ̀ súnmọ́ra wọn kó pàdé akramakumullah. àbí bẹ́ẹ̀ni yóò fa thikol fil makhraj thiqal fil makhraj akramakumullah sà. ó So, máa hádì láti pè síta. láti pè Anakumullah. but nínú Lárúbáwá àwọn kan wọ́n lò bẹ́ẹ̀ Allahu nígbà Akbar. yẹn Kùránì sọ̀kalẹ̀ ó ní kalẹ̀ ahenil manfush anakumullah. so lọ́dọ̀ àwọn oníbàlágà bẹ́ẹ̀ni wọ́n sọ pé tanafurul huruf taqarubul ayn taqarubul ayn wal ha wal ha akramakumullah. so eléyìí àmọ́ Kùránì lò a lè takò Allahu akbar. but fúsáhá gan àwọn oníkíní á sọ pé náà kò lọ fúsáhá so bẹ́ẹ̀ ni a lọ bòmí nínú Kùránì pé àwọn àwọn kẹlmẹ́t kan wà Kùránì lò wọn but kìí ṣe fúsáhá gidi kìí ṣe èdè Lárúbáwá anakumullah. kìí ṣe lugha Arabiyya. Quraysh èmi ìdáwà tó dẹ̀ pé kìí ṣe lugha Arabiyya anakumullah. zanjabil anakumullah. kìí ṣe Arabiyya torí yìí ò lè rí aslu rẹ̀ nínú thulathi. èyàn ò lè rínú sùlásí akramakumullah sà. bẹ́ẹ̀ ni gbogbo wọn ló lọ bẹ́ẹ̀ yẹn ọlọ́run ò ní So- gbé odò mímọ̀ yìí akramakumullah. a wá rí èdè Yorùbá tí mo wí bẹ́ẹ̀ ló wà lédè Yorùbá ẹni tó bá fẹ́ tú Kùránì sí èdè sédè Yorùbá Yorùbá iṣẹ́ ló fẹ́ ṣe akramakumullah. ni bàbá ṣe gbé ló ṣe dá padà ọ̀pọ̀lọpọ̀ súnmọ́ bàbá dáadáa kan mọ̀ wọ́n Allahu akbar. ẹlòmíì ń wo bàbá àbí bàbá fa ẹlòmíì mọ́ra ó ti wá rò pé ó ti tán Allahu akbar. rárá kò rí janibul ma'nawi wò. kò rí wọn wò Allahu akbar. so eléyìí kéwú fún yí pé mo súnmọ́ bàbá mo ṣe kínní mo lè tú Kùránì náà bàbá sọ pé àtàrí àjànàkú ni kìí ṣẹrù ọmọdé kò sí béèyàn ṣe lè ní mímọ̀ tó akramakumullah.
òun nìkan ò lè dá Kùránì tú torí pé èdè tó fẹ́ tú sí tó fẹ́ jẹ́ kí wọ́n gbọ́ akramakumullah. èdè yẹn kẹnu Allahu akbar. Bẹ́ẹ̀ni. èdè tí Ọlọ́run fi sọ Al-Kùránì kalẹ̀ òun náà kẹnu. Allahu akbar. tó ń jásí pé gbogbo àwọn subject 21 yìí ni Mawlana Sheikh Adamu mọ̀ dáadáa tí wọ́n ṣe tírà lórí ẹ̀ tán sì ń kọ́ wa. akramakumullah. má mẹ́nu bà yẹn akramakumullah. tí n bá sọ wọn ní pé àbá bẹ́ẹ̀ ni àfi kébí káwa sọ. bàbá in tí bàbá tó rọ kiri ká nǹkan yìí ó pọ̀ Allahu akbar. bàbá ní síbẹ̀síbẹ̀ àwọn ò lè dá ẹ jẹ́ káwọn pe àwọn àfáà míì so wọ́n pè ń Ìbàdàn wọ́n pè ń Ìlọrin inú wọn ni Sheikh Kamal radiyallahu ta'ala. Sheikh Kamal lè pe bàbá Léèlà àti pé bàbá gan ọ̀rẹ́ bàbá Léèlà ni Sheikh Abdurrahman Sheikh Abdurrahman Salahuddin akramakumullah. so wọ́n wá pé wọ́n kó wọn jọ tí bàbá bá ń sọ̀rọ̀ kí nígbà tán fẹ́ tú Kùránì àwọn mùnàkọ́ṣáàtì díẹ̀díẹ̀ fẹ́ẹ́rẹ́ ó ṣẹlẹ̀ tọ́pọ̀lọpọ̀ èèyàn ò mọ̀ níjọ́ míì wọ́n á bi àwọn Sheikh Kamal léèrè pé kí ni ká ti tú àyà yìí Allahu akbar. So Allahu akbar. ọ̀gbọ́ Bẹ́ẹ̀ni irú àpẹẹrẹ irú ìtẹ́ sọ pé kò ń ṣèdè lárúbáwá láti pìnlẹ̀ kìí ṣèdè bíru zanjabil qistosil mustaqim Christos kí la fẹ́ tú Allahu akbar. so kíní yìí ló rọ̀ mọ́ bí wọ́n ṣe tú Al-Qur'an so lábẹ́ bẹ́ẹ̀ yẹn mi ò ní mímọ̀ tó àwọn Sadat wa Allahu akbar. kọ́lọ́njárí pẹ́sà kọ́lọ́njárí pẹ́sà. mi ò ní mímọ̀ tó wọn but àwọn nǹkan kan kọ̀ọ̀kan wà tó yé mi látara bàbá àti látara àwọn ìmọ̀ tá à ń kọ́ but èmi ò lè sọ pé mo mọ̀ ìyẹn ló fà á nígbà tí a fẹ́ tú Kùránì yẹn tá a fẹ́ tún review ló mú mi ṣàkálà àwọn èèyàn pé àwọn aṣáájú wa ní wọ́n á ti ní mímọ̀ tó mo mọ̀ bàlágà àbí mo ṣe tírà lórí bàlágà kò ní kó tú Kùránì Zamakhshari wà ń bẹ̀ kò tú ó fi lárúbáwá fi ṣe kínní ni ó sì mú bàlágà ó wọbẹ̀ kiraat ta fi ń ké Kùránì ẹ̀rí kọ́ ni wọ́n ń ṣe débẹ̀ qalat haytalak wa qalat haytulak wa qalat hitalak gbogbo yẹn mímọ̀ ni tafasi kiraat ilmul kiraat ni gbogbo àwọn kiraat yìí tá bá dọ́dọ̀ àwọn kùrá kó tó kan àwọn kùrá ṣáájú lọ́dọ̀ àwọn tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n fi mọ̀ wá wọ́n ṣeré débẹ̀ kìrá wà tó yá sí pé wọ́n padà fọwọ́ pa gbogbo ẹ̀rẹ́
wọ́n fi wá ṣe ìkan yẹn kù tí Rosmo Usmani náà wọ́n fi ṣe kù but wọ́n máa wá ka àwọn kìràátì ọ̀tọ̀ ní kìràátì Sayyidina Ali tó kà bẹ́ẹ̀ ni sà ọ̀tọ̀ ni ẹ ọ̀tọ̀ ní ti Migdad bẹ́ẹ̀ ó lọ téèyàn ò lè kà á tán táàsì lásìkò àní máa àfẹ́ wọnú ẹ̀ so eléyìí òun ni àwọn nǹkan tó rọ̀ mọ́ tó bá fẹ́ tú Kùránì àfi kó rọ́ kiri ká gbogbo àwọn kìíní pẹ̀lú túmọ̀ ẹ̀ pẹ̀lú àwọn nǹkan tó rọ̀ mọ́ torí gbogbo ẹ̀ ló wà nínú tafasiru ìtàwí tó bá dé tafsirul Kashaf wà á bá ń padà á ní kìráà inda Migdad kìráàtún inda fulan kìráà inda so wà á máa bá wọn pàdé ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti bàjẹ́ pẹ̀lú pé mò ń ṣe takhasus takhasus yìí ó ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé lẹ́yìn takhasus yẹn mímú fọ́nrán kan nínú fọ́nrán tó pọ̀ jókòó tí ṣiṣẹ́ lórí ẹ̀ fi gboyè ó dẹ̀ rò pé oyè tó gbà yẹn ìwọ ló wà ní àálà qimma àbí bẹ́ẹ̀ ni kó ṣe rí ní ẹ̀sà ìwọ lọ jámíà nílẹ̀ Lárúbáwá àbí bẹ́ẹ̀ ni sà so èyí tí mò ń wí tí ó bá rí bẹ́ẹ̀ máa correct ẹ̀ ẹ̀yin náà lẹ mú wa lọ ẹ̀yin náà lẹ júwe ọ̀nà bẹ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ ń tà sí ṣe ń bẹ̀ tá a bá sọ pé èyí tó ń rú wa lójú rẹ̀ ẹ̀yin náà lẹ́yìn sọ pé ó ṣé wò kàtà dírí ń bí ni so ọ̀rọ̀ ilmu lóga tẹ́ ń sọ ní sin ilmu kiraat ní sanawula wa tẹ́ wá sí masari pé iṣẹ́ wo ni gbọ́rí ẹ̀mí àtàwọn ayé àmì tàwà nínú kíláàsì lọ́dún náà ilmu lóga yìí ó ń ta bọ̀m̀bọ̀n létí wọn ẹ̀yin ò wá nílàkà ìní tẹ́ ẹ̀ka tàdírí markazi ní ẹlọ́wọ́ delilu qira'atil mushaf lọ́dún náà òun ni mo ní ká bá mi sẹ́ndì wá láti Nàìjíríà wallahi òun mú wá fi ṣe exam tọ́lọ́n sì ní kí n pass inú ẹ̀ dáadáa so òun náà lè ti sẹ ọ̀rọ̀ káṣkáṣà káṣkáṣà àná tamtama tẹ́ ń sọ fún alátàárọ̀ òun náà ni tó yẹ pé odidi mímọ̀ tó pọ̀ ni iwájúwájú là ń bá àwọn aláìgé ọlọ́run ní payín báyìí akramakumullah ọ̀hún ló ṣẹlẹ̀ ń bi à ń tú Kùránì èèyàn kan ò lè jókòó tì í tó bá gbọ́ bàbá yé bá ṣe ṣàkálà àwọn èèyàn yẹn àwọn onímọ̀ àwọn paráfísà nǹkan tí wọ́n fi ṣe dòktórà ó yàtọ̀ sí nǹkan tẹ́nìkan fi ṣe dòktórà ó dẹ̀jà sí pé lógàtul àrọ̀bíyà kan náà ni ẹjìjọ gbà ọ̀tọ̀ ní fọ́nrán tí kálukú mú la ṣe pè wọ́n jọ Allahu Akbar kémi nìkan á jókòó yí pé mo fẹ́ review kíni bàbá mo fẹ́ ṣe tẹ́rjámà Kùránì àìmọ̀ ara nìyẹn ẹ̀dì sàlàyé fún wọn pé bàbá Dr. Yusuf Juma Ìlàlá àfá oní tafsiri ni wọ́n tẹ́lẹ̀ ní markazi ń bí kó tó di pé àwọn náà wípé àwọn náà lọ jámíà so wọ́n dẹ̀ lọ jámíà ẹ̀
Islamic studies anakumullah ni wọ́n read bẹ́ẹ̀ wọ́n read tafsiri ni wọ́n read ń bẹ̀. àti history Tafsiri ni wọ́n ní takasusu lé lórí. anakumullah Tafsiri yẹn ó yàtọ̀ sẹ́ni tó read Arabic. bẹ́ẹ̀ Ẹni tó read Arabic kò lè fọwọ́ ti onítafsiri sẹ́yìn. bẹ́ẹ̀ Tàbá ní kan á tú Kùránì because ibi tó ń specialize sí nìyẹn ibi tó specialize sí nìyẹn. anakumullah Nínú